Mo kí onílé, mo kí àlejò, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí bọ̀rọ̀kìnní, mo kú oyún inú, bẹ́ẹ̀ ni mo kí àṣẹ ẹ̀dì. Kò yẹ kọ́rọ̀ Yorùbá lè nítorí pé àwa la fún ara wa ní wàhálà. Ọ̀tá tí ọmọ Yorùbá ní ti pọ̀ jù. Ọ̀tá alé wà, ọ̀tá òde wà, amọ̀niṣe ní wà, afàìmọ̀niṣe ní wà, aṣenitán bá ní dárò náà tó wà. Ìkọ̀kọ́nu méjèèjì ò ní tọ́ sí mi àti ẹ tó ń wò mí yìí. Ọ̀rọ̀ mi níwọ̀nba ni. Wọ́n ní wọn fún wa láyè ká ṣe live, àmọ́ wọn bàtà bá lè sọ náà à sọ. Mo gbọ́ tí bàbá wa bá ń jí ní tí Peter Obi ò bá win election, there's no more Nigeria. Ní táwa ń gbàdúrà nìyẹn o. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí Peter Obi win ni o. Alálẹ̀ ilẹ̀ Yorùbá kò ní jẹ́ kí Peter Obi win ni. Torí ìpè ńlá lẹ ṣe èmi dẹ̀ ti bá ń ṣe fi àṣẹ sí pé kò ní win. Nítorí pé àwa fẹ́ dá dúró, ẹ̀yin bàbá ẹ ti dàgbà kó ní kálukú yẹn lọ jókòó. Ẹ fún àwọn ọ̀dọ́ láyè. Ẹ̀yin ọ̀dọ́ àsìkò yìí gangan ló yẹ kó rí yín pé tá bá ń sọ̀rọ̀ àtàwọn tó ń bú wa, àtàwọn tó ń sọ pé wọ́n ń lẹ́gẹ́ ni wá. Èmi ò sọ̀rọ̀ Yorùbá nation o. Òpònú ni ọmọ Nàìjíríà. Tí a bá ń sọ̀rọ̀ lẹ́ni tó ní ọ̀rọ̀ Yorùbá nation ni ká gbọ́dọ̀ máa sọ. In tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lẹ́ni ti kọjá pé yẹn kan sọ pé you must speak about Yorùbá nation. Ẹ má yẹ kẹ́ni kankan deceive wa. Yorùbá nation àwa wà láàyè tiwa à ń ṣiṣẹ́ wa lọ. But eléyìí sì ọ̀rọ̀ gbogbo ọmọ Nàìjíríà ni. Ṣó tán wa àbí kò tán? Ọmọ onílé ti dàlejò. Àti ní 60% ọmọ Ìgbò nílẹ̀ Yorùbá. Èmi ò lè blame ọmọ Ìgbò nítorí pé wọ́n ń ṣe òwò, wọ́n ń lọ káàkiri. Àmọ́ nǹkan tí ọmọ Ìgbò ò lè gbà nílùú bàbá títí ẹ̀, ẹ̀yin lẹ fààyè gbà. Tí n bá sọ̀rọ̀ àwọn èèyàn ní mò ń bú Lagosian. Èmi ò bú ọmọ Èkó because mo ti ń sọ Èkó lèmi náà ti dàgbà. Èkó ni mo ti fẹ́yàwó, Èkó ni mo ti ṣoríire. Èkó ni mo ti ṣe gbogbo kí ni mo ṣe kó tó di pé mi náà travel. Don't tell me come home. Ẹ̀yin tẹ́ wà lẹ́gàn ẹ̀ tí balance torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ olórí kokun òpònú mi máa sọ̀rọ̀. And come to Nigeria, stop talking láti ìlú òkè òkun, orí yín ti dàrú. Ṣáà tó wà ní Nàìjíríà tó ń sọ̀rọ̀ yẹn, àwa sọ fún wọn pé kán wá sí Amẹ́ríkà. Ìlú bàbá wa làwa ń jà fún. Àwa tá a wà ń lu òyìnbó ríran ju any one of you lọ. Gbogbo ẹnu ni mo fi sọ. A gbọ́ táwọn kan sọ pé àwọn làwọn dá Yorùbá nation lẹ̀. Kẹ́ni kankan máa sọ̀rọ̀ ẹ̀ mọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ bá wa nú Yorùbá nation láwọn làwọn dá lẹ̀. Gbogbo ẹnu ni mo fi sọ. Kódà olóyè Adéyẹmọ Sunday Igboho ìjà gangan ló lọ gbà. Ó bá wa nínú Yorùbá nation ni. Ó dẹ̀ rí pọ́nà tá a wà yẹn gangan. Òun ló lè jẹ́ ọ̀nà fún wa. Kí ló dé ẹ̀yin ọmọ Yorùbá? Àṣeṣeṣeṣe náà. Ó tún di pé ọmọ Ìgbò tún lágbára jù wá lọ nínú ìlú Èkó. Ṣé ẹ rántí pé nǹkan tí Gàmbàrí tó fi gbalẹ̀ Kwara mọ́ wa lọ́wọ́, tó gba Ìlọrin, tó gba Kwara mọ́ wa lọ́wọ́, òun lẹ ti jẹ́ kó fẹ́ ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí. Àwọn ọmọ Ìgbò tẹ́ ń wí wọn ò lè talẹ̀ fún Yorùbá nílùú wọn. Wọ́n máa fi rẹ́ǹtì fún yín ni. Wọn ò ní talẹ̀ fún Yorùbá. Àwọn ara wọn gan láwọn state kan sí state kan nílùú wọn tí wọ́n ń talẹ̀ fún wọn. Mo súnmọ́ wọn dáadáa, mo bá wọn gbé. Yorùbá mélòó dẹ́rí tó lọ ṣòwò ń bẹ̀. Torí nǹkan tó ń ní wọn bọ́ ṣe ní gbogbo nǹkan tó mọ̀ kan ṣe tó wọn ò lè ṣe tí wọn bá wá sílẹ̀ Yorùbá láti wá tà. Ilẹ̀ Yorùbá yẹn náà la wá gbà wọ́n láyè kan máa wá tà. Wọ́n wá dominate ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò gbọ́n. Àwọn people ti ṣe arithmetic wọn lẹ̀ wọ́n yàtọ̀ sí Fúlàní. Ọ̀tá méjì ni ó wà nínú Yorùbá táwa tó ń bá Yorùbá pò tẹ́ ẹ̀ tí mọ̀. Nígbà tí election dé nsìn ṣe rí pé wọ́n dìbò fúnra wọn. Wọ́n fẹ́ ṣe débi pé wọ́n fẹ́ gbé ẹ̀yin tẹ́ ń pera yín ní Lagosian, wọ́n fẹ́ gbé yín kúrò ńbẹ̀. Ọmọ onímọ́tò mélòó ló lè lọ bá wọn jà ń sìn? Wọ́n wá ń wájà àmọ́ tó bá dán ìjà mọ́ sọ ọmọ Ìgbò. If you try that nonsense in Lagos, every one of you is going. If you try it, pé ẹ fẹ́ gbọ́ pé ẹ fẹ́ jà lẹ́kọ̀ọ́, honestly, you guys will not believe what is going to happen. I understand pé gbogbo yín you talking about you have equipment, you have power to fight. Not in Yoruba land. Go and fight in your father's land.
that is the reason why gbogbo létà ẹ̀rà yẹn máa padà lùsì ẹ̀ ni nítorí ìlú yìí sì máa pín ni. ẹ gbàgbé pa sọ̀rọ̀ Yorùbá nation ìlú Yorùbá ìlú Nàìjíríà sì máa pín ni. election ò lọ déédé àmú lórí àmẹni tó win báwọn kan ṣe ń jí pilot ball kìíní gbé bẹ́ẹ̀ làwọn kan ń dà sí kọ́tà bẹ́ẹ̀ làwọn kan ń yá bẹ́ẹ̀ làwọn kan ń sun ná bẹ́ẹ̀ làwọn àmì tún fún náyàn náà tún fáàmà mọ́yàn lórí nílùú Nàìjíríà gbogbo tẹ̀ ń ṣe káàkiri àwọn funfun àti Chinese ló ń rúlu wa. báwo la ṣe fẹ́ bọ́m̀bẹ̀ white supremacy ó ní Nàìjíríà sì ń tẹ̀lé. tá a bá ti padà according to táwọn kan ń tẹnu mọ́ngbà kan tí Yorùbá nation ò bá ṣe é ṣe ẹ jẹ́ ká lọ fún referendum. mo sọ̀rọ̀ ńgbà kan mo ní ẹ jẹ́ ká ṣe nǹkan báyìí mo ní ààrẹ àmàlù pé kí ni plan B wa every one of you ẹni kì í shut up kí ló ń jẹ́ plan B mo kàn ń gbọ́ voice káàkiri ni mo tún pèdè mo ní ọmọ ẹni oníṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sídé ọmọ ẹlòmíì oríṣiríṣi èpè yìí náà ni èpè wọ́n ti fèpè sí ọmọ Yorùbá èpè ní ẹ̀ ń tẹ́ ẹ̀ mọ̀ rí ẹ̀ ń ṣépè fẹ́ lómi èpè yẹn dẹ̀ ń padà sórí yín mi ò ní ẹ̀bà ṣépè fún yàn tó o bá kọlù mí. àti plan B Yorùbá nation wa àti no plan B Yorùbá nation wa èwo lẹ rí tó wá happen sí ìta bá tún sọ̀rọ̀ màá tún sọ ẹ máa bú ẹ máa dákẹ́ náà ni ó bẹ́tà tó bá ti ń di pé ó ń lọ báyìí ó bẹ́tà kí Yorùbá nation gangan ká lọ ní parties káwa náà ní party nílẹ̀ bàbá wa at the end of the day nígbà tí gbogbo state mẹ́fẹ̀ẹ̀fà lẹ̀ Yorùbá tó yẹ pé party kan la dúró lé lórí ni àmọ́ ibi tá à ń lọ ẹ wá dúró party tó wà APC PDP ní ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀lé gbogbo ẹ̀yin party yẹn kí ló tẹ̀yìn ò parapọ̀ kẹ́ẹ̀dẹ́